Lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, you are a pastor. God called you. Ipò Soun of Ogbomosho is a politics arena. Kì í ṣe bí ti tẹ́lẹ̀ mọ́. Soun of Ogbomosho is a politics post. Political post. God bless you. Political post. Mo sọ fún yín last year. I told you last year. I said don't go for it. Mo ní ẹ má lọ. That between 3 months of your coming to the office, I see strange storm. Mo ní mo rí ìjì láàrin oṣù mẹ́ta. Ṣé ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀? Did it happen or not? Ẹ gbọ́ ni. You didn't listen. Bàbá solution ni wípé. The solution is. Ẹ kúrò níbẹ̀. Leave that post. Bàbá wọn ò ní gbọ́ o. Ẹ kan tí mo sọ wọn ò ní gbọ́. He will not listen. Wọ́n sì ń tẹ bọ́ tí mo ṣe sọ̀rọ̀ báyìí. As I'm speaking, he's still pressing buttons. Bàbá ẹ lọ ṣe pastor yín, ẹ lọ ṣe ìránṣẹ́ Go Ọlọ́run. and be a pastor. Ẹ lọ ṣe ìránṣẹ́ Ọlọ́run yẹn jẹ́jẹ́. Kọ́lọ́run dé help yín. Kọ́lọ́run máa tì yín lọ́wọ́ kẹ́yìn gan kẹ́ ní good relationship pẹ̀lú Ọlọ́run. Ibẹ̀ yẹn fẹ́ lọ jẹjẹkújẹ ní bàbá. Wọ́n máa orúkọ tó máa sọ yín tẹ́ bá máa parí ń bẹ̀. Mi ò tẹ̀ rí pé parí gan anyhow. Torí tẹ́ fẹ́ lọ gbogbo connection wọ́n sáré connection kan báyìí. They are running for one connection. Tinubu mo rí bẹ́ẹ̀ ṣe sáré Tinubu. I can see the way you are running after Baba Tinubu. Ẹ wá Ọlọ́run. You are not after God. Ẹ wá ènìyàn. You are looking after man. Solution ni wípé Solution is. Ẹ bẹ̀ Ọlọ́run fún àánú. Kẹ́dẹ̀ padà sípò pastor yìí. And go back to the post. Àwọn pastor kan wọ Ọlọ́run gbé adélé wọn lórí pọ́ máa jọba. Sàmì orí lórí tiyẹn má bínú sà. I'm not seeing it on your own head. God bless you. God Number 18, Tampa president. Tampa president. Ni àwọn tó ṣorí kílẹ̀ pé. Àwọn tíátà, àwọn eré orí ìtàgé. Now, Tampa president. Tampa president. Bàbá, ẹ lọ organize 7 days prayer. Go and organize a 7-day prayer. Ẹ bá mi send message sí wọn. Send this fún gbogbo àwọn tó ń ṣorí tó ń ṣeré. Who is the Tampa president? Lóṣù yìí. Mr. Baba Latin. Ẹ lọ organize 7 days prayer. Go and organize 7 days prayer. Mi sọ pé dandan kẹ́ pè mí o. I'm not saying you should call me o. Ẹ wá àwọn pastor tó jò títọ́ kí n ṣe àwọn. Ẹ má bínú sá o. Bíbélì ló sọ ó ní at the end time ó ní àórí àwọn tẹ́bi ń pa tó pera wọn. Àwọn yẹn kọ́ ni ẹ máa pe àwọn tí ebi ò pa tó jẹ́ pé ebi ẹ̀mí ló ń pa wọ́n. Àwọn ni kẹ́ ẹ pè kó súre fún yín after 7 days yẹn. Tampa president. Please I'm begging you. Májẹ̀mú kan ẹ bà jẹ́. Ẹ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin. Especially ọkùnrin tó jẹ́ òtítọ́. Mi ní kẹ́ má po obìnrin náà mọ́ o. At least ẹ jẹ́ wọ 7. Please ẹ pe àwọn tó ní irun funfun lórí. Kí wọ́n súre fún yín bẹ̀ yẹn. Tẹ́ ẹ bá ti ṣe on your own sir. Wọ́n á ní lórí tiyín ló ti bàjẹ́. Kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ o. Now, one question. Nípa kí n tó béèrè, if you have just one question mo need látẹnu yín. Mo ti ní mi ò ní sọ̀rọ̀ pa Mohbad. I've said it, I won't talk about Mohbad. Níwájú Ọláǹtẹ̀ mo sọ pé mi ò ní sọ̀rọ̀ pa.